kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹsàn-án oṣù kejìlá ọdún 2025. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni ìgbọràn àti àtìlẹ́yìn Ọlọ́run. Àkọ́sórí wa nínú ìwé Àìsáyà orí ẹ̀rìndínláàádọ́ta ẹsẹ̀ kẹwàá. Èyí tó kà báyìí wípé ẹni tí ń sọ òpin láti ìpilẹ̀ṣẹ̀ wá àti nǹkan tí kò tíì ṣe láti ìgbàanì wá wípé ìmọ̀ mi yóò dúró, èmi ó sì ṣe gbogbo ìfẹ́ mi. Ẹ̀kọ́ náà ń tẹ̀síwájú lọ báyìí. Ní àwọn ọdún sẹ́yìn, amúgbálẹ́gbẹ̀ẹ́ ọ̀gá iléèwé ní iléèwé àwọn obìnrin ní Benin kéde pé ẹnikẹ́ni tó bá dárúkọ Jésù nínú iléèwé yóò jìyà. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ ìrírí wọn níbí. Ní àsìkò náà, àwọn ọmọbìnrin kan nínú ilé ẹ̀kọ́ náà ti di àtúnbí lẹ́yìn tí akẹ́kọ̀ọ́ tó parí iléèwé gíga tó ń ṣe ìsìnlú ọlọ́dún kan nínú ìlú náà ti wàásù fún wọn. Nítorí igbákejì ọ̀gá iléèwé wọn ti sọ pé ẹnikẹ́ni kò gbọdọ̀ dá orúkọ Jésù nínú iléèwé. Àwọn ọmọbìnrin náà máa ń pàdé ní ìkọ̀kọ̀ láti gbàdúrà àti láti ka Bíbélì. Ní ọjọ́ kan, nígbà tí wọ́n ń ka Bíbélì ní alẹ́ lórí pápá iléèwé, igbákejì ọ̀gá iléèwé náà wọlé bá wọn. Ó sì ṣe ìlérí láti lé wọn kúrò ní iléèwé ní àsìkò ìpéjọpọ̀ ní ọjọ́ kejì nítorí wọ́n ti ṣe àìgbọràn sí ìlànà rẹ̀. Nígbà tí ó sì dé ilé, ó sọ fún aya rẹ̀ ohun gbogbo tí ó ti ṣẹlẹ̀. Ẹ̀wẹ̀, àwọn ọmọbìnrin náà súré lọ bá agùnbánirọ̀, wọ́n sì wí fún un àwọn ohun tí ó ṣẹlẹ̀. Ó yí padà sí Ọlọ́run, ó sì wí pé, Ọlọ́run, tí wọ́n bá fẹ́ dá sẹ̀ríà fún ẹnikẹ́ni, jẹ́ kí ó jẹ́ èmi. Jọ̀wọ́ má jẹ́ kí wọ́n lé wọn kúrò ní ilé ìwé. Ní òwúrọ̀ ọjọ́ kejì, àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ilé ìwé ti péjọpọ̀ fún ìpéjọpọ̀ òwúrọ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn. Àwọn ọmọbìnrin náà wárìrì bí wọ́n ti dúró de igbákejì olórí ilé ìwé láti wá sí ìpéjọpọ̀ òwúrọ̀ kí ó sì kéde ìdádúró wọn ní ilé ìwé. Ìyàwó igbákejì olórí ilé ìwé náà ń retí pé kò ní pẹ́ dé síbẹ̀ láti wá lé àwọn ọmọbìnrin náà. Nígbà tí ó wá wo aago tí ó sì rí pé ó ti pẹ́, ó pinnu láti kan ilẹ̀kùn yàrá rẹ̀ láti jí kó lè lọ fún ìpéjọpọ̀ òwúrọ̀ kí wọ́n tó parí. Ó kanlẹ̀kùn títí ṣùgbọ́n kò dáhùn. Ọlọ́run ti mú ẹ̀mí rẹ̀ lọ lóru mọ́jú. Nígbà tí ẹnìkan bá pinnu láti lòdì sí ìlàkalẹ̀ ìpinnu Ọlọ́run, ó ṣeé ṣe kí a pa á run nítorí Ọlọ́run yóò ṣe ohun gbogbo tí yóò ná láti ṣe ìfẹ́ òdodo rẹ̀. Ó jẹ́ ohun tó léwu láti dúró lọ́nà lòdì sí ohun tí Ọlọ́run fi ọwọ́ sí nítorí iná tí ń jóni run ni. Ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 29 fìdí èyí múlẹ̀. Yóò jó ohunkóhun àti ẹnikẹ́ni tó bá tako ìpinnu rẹ̀. Ìwé Éfésù orí 1 ẹsẹ̀ 11 wípé nínú ẹni tí a fi wá ṣe ìní rẹ̀ pẹ̀lú àwa tí a ti yàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìpinnu ẹni tí ń ṣiṣẹ́ ohun gbogbo gẹ́gẹ́ bí ìmọ̀ ìfẹ́ rẹ̀. Olùfẹ́, ọ̀nà tó rọrùn jù láti rí àtìlẹ́yìn Ọlọ́run àti láti máa gbádùn rẹ̀ ni láti rìn nínú gbogbo ìgbọ́ràn sí ìfẹ́ rẹ̀ ní gbogbo ìgbà. Rí i dájú pé o wà ní ìbámu pẹ̀lú ètò rẹ̀ kí o má bá ara rẹ ní ojúkójú pẹ̀lú ìbínú rẹ̀. Ka ìwé orin Dáfídì orí 35 ẹsẹ̀ 27 dé 28. Bíbélì ní ọdún kan. Éfésù orí 4 dé 6. Kókó àdúrà. Bàbá, jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti gbọ́ràn sí ọ àti kí n wà ní ìbámu pẹ̀lú ìfẹ́ rẹ ní ìgbà gbogbo ní orúkọ Jésù. Àmín. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí ọ̀run ṣíṣí orí ìrìn ti òní. Ọ̀run ṣíṣí orí ìrìn wà lórí Facebook, TikTok àti YouTube. Tí ẹ bá fẹ́ kí a máa tẹ ọ̀run ṣíṣí orí ìrìn sí yín lórí WhatsApp, ẹ tẹ nọ́mbà ẹ̀rọ alágbèéká yín sí wa kí ẹnìkan kó ké hallelujah.